bàbá wa Murtada Abdulsalam radiyallahu ta'ala anhu. wọ́n fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni wọ́n fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu ni. Akramakumullah. Ní bìsí lára gẹ́gẹ́ ni. Sọ́rọ̀ mọ̀ mi ò ní fẹ́ sọ wọ́n wà ń pò tọ́ nísìn wọ́n wà nípò téèyàn ò gbọ́dọ̀ parọ́ mọ́. ní tó bá sì jẹ́ gbogbo àwọn tó bá jókòó tí wọ́n ti lọ la tuzigh qulubana ba'da la taj'al fi qulubina ghillan lilladhina amanu. l'Al-Qur'ani kọ́ wa ní Islam kọ́ wa so ìyẹn ni ò ní jẹ́ ń fẹ́ sọ kò sẹ́ni tí ò ní àṣìṣe níbi ọ̀rọ̀ kéwì tí Sheikh Mustapha Sheikh Murtada Abdulsalam tán gbà fún Sheikh Adam Allahu Akbar. Wallahi al-azim wọ́n gbà tán. níbi tí wọ́n ti gbà tán ọmọ òsè ló ń kó gbóngbó báyẹ̀ o ọmọ òsè ló ń kó gbóngbó báyẹ̀ òun ni títọ́ bọ̀ mí lẹ́nu tán fẹ́ tọ́ bọ̀ mí lẹ́nu mi ò sọ́rí tó bá sì lè jáyàn bọ́ síta tó ń sọ pé Sheikh Murtada Abdulsalam ọmọ bàlágà kan ọmọ sọ́rífù gan ọmọ mẹ́ntìkì gan ọmọ àrúdù gan ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan tó ò bá mọ̀ má sọ ipò mọ́ in tó bá sì ní wàsá ìkó ẹ̀ lọ́wọ́ ọdímàt kìí ṣe pé kéèyàn má kọ̀ nǹkankan kò yọ̀yàn kúrò láàfà kéèyàn má kọ̀ nǹkankan kò yọ̀yàn kúrò láàfà ẹ̀bùn ni Allahu Akbar. So nǹkan tó ń sọ pé wọ́n wá ń kọ kinní kan wọ́n ń ṣe igbá kan wọ́n ṣe mú wá mú bọ́ta ní ti ṣe Murtada yìí mú bọ́ta pé nǹkan tán kọ ní bi khatti yadihi tán bá kọ ó sàyẹ kó ṣe gbé jáde bẹ́ẹ̀ ni kìí ṣe tó agbéjáde ní ìsìn tẹ́lọ ṣe àrúmọ́jẹ intihalu náà kó kọ̀rọ̀ sí lẹ́nu ìyẹn kọ́ là ń wí bi khatti yadihi dákun mú jáde so àtàrúdù tó ní wọ́n ń kọ yẹn orin wọn a fẹ́ rí àwọn ọ̀kan tí mo sọ yìí òun ni ó túmọ̀ ni ó jẹ́ kí n tọ́jú àwọn ètò kù kódà ní yóò jẹ́ ń tọ́jú àwọn nǹkan kan nú ẹ̀ ìwọ mú jáde náà
gbé irú ṣúdá lékéwú wọn ilékéwú kó gbé jáde. tẹ̀kìrírù tán kọ nígbà tí wọ́n ti ń kọ́ wọn kéwú ń bẹ̀ Bẹ́ẹ̀ni. káwọn ájìrájí tó dé Bẹ́ẹ̀ni. tẹ̀kìrírù lè kéwú yẹn gbé jáde. kádẹ̀ rí súra tẹ̀skáríyà àwọn ọmọ tí wọ́n ti jáde. bẹ́ẹ̀ni gbé jáde wọ́n ṣe ṣáádà. gbé jáde ó ti tán táwọn ṣe ọ̀rá jí ọba tí wọ́n bá sọ̀kọ́ wá bá wa líìsì àwọn fọ́sẹ̀tì rẹ̀. tó bá tiẹ̀ ti gbé ṣáádà àwọn jáde tó tẹ̀kìrírù wọn Akramakum. yóò sọ sẹ́ẹ̀tì wọn Anakumullah. gbé jáde. Akramakumullah. wàdáwì máa lámùtù kí mú àléhà báyìí náà tẹ́ àbùnà wà adéyà adé ìyá ògbà ni so ẹ jẹ́ kí n dé mọ́ bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí nínú ọ̀rọ̀ béèrè tó bá fẹ́ béèrè. ẹ ti jẹ́ ká mọ àlákọ̀ tó wà láàrin àwọn bàbá dáadáa méjèèjì kọ́lọ́kọ́ kẹwọn. wàláì alákọ̀ dáadáa ni Akramakumullah. ọkùnrin kan jò ní ó dá alákọ̀ tó dá yẹn nígbà tí bàbá papòdà radiyallahu ta'ala anhu. èmi á máa lọ sọ́dọ̀ bàbá ní mad èmi fúnra ara mi Allahu akbar. bí abarru li birri. an yasila rajulu wudda abihi mo máa ń lọ kí wọn nílé wọn nìbàdàn bẹ̀ mo rò wípé bóyá oúnjẹ Saudi àbí kíní oúnjẹ kí ó mixi lọ́pọlọ ẹlòmíì kò mọ gbogbo kan táwọn wí àbí kò mọ kó ti gbàgbé ó ti jẹ fàṣúlíà ni. nẹ́síyá àwùtánẹ́sà so òun ni èwo tún ni alákọ̀ yẹn ẹ ti jẹ́ ká mọ̀ pé ó wà dáadáa. bẹ́ẹ̀ ni ọkùnrin kan jò ní nígbàtí wọ́n ń sọ̀rọ̀ wá ní lóòótọ́ ni alákọ̀ yẹn wà àmọ́ nígbẹ̀yìn ayé bàbá ní máàdù tàwa túrù bá alákọ̀ yẹn. ó tún fẹ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu gbọ́rọ̀ ni Akramakumullah. Sheikh Raji nìkan kọ́ ni wọ́n fi ránṣẹ́ ni bàbá Sheikh Adam fi ránṣẹ́ Radiyallahu ta'ala anhu. torí Sheikh Raji Suleiman al-Imam hafidhahullah wa ra'ahu. àwọn lọ sí Masari tán fẹ́ lọ yẹn ó ti wà ńlẹ̀ so wọ́n wá lọ ní November 58 November 24 1958 Akramakumullah. òun làwọn lọ Masari so ìgbà tí wọ́n ń lọ yẹn bàbá fi ní kíláàsì kan náà tá Sheikh Raji ti jáde ẹni tó jáde tẹ̀lé kò jáde tẹ̀lé wọn wọ́n jìjọ jáde lọ́dún kan náà 1955 wọ́n tó tẹ̀lé wọn nípò Sheikh Raji ló ṣe number first one ẹni tó second tó mọ kéwú bẹ́ẹ̀ tóun náà tó yá sí pé kíní ó ní àfá Abdulgani Salahuddin àfá Abdulgani Salahuddin yìí ọ̀pọ̀lọpọ̀ ó máa pè wọ́n lọ́mọ kírun wọ́n èyí sọmọ kírun wọ́n èyí sọmọ kírun Ìlọrin èyí tó tún mọ̀ nìyẹn o Ìlọrin ni wọ́n bọ̀tí Ìkìrun ni wọ́n gbé dàgbà àwọn àti Sheikh Yahya Murtada Agodi Ìkìrun náà gbé Ìkìrun tán gbé yẹn
ìkírun náà ti wá sí Agége. So ìgbà táwọn tí wọ́n tájìlájí ń lọ yìí wọ́n fi Sheikh Abdulgani wọ́n fi dípò kó lọ bẹ̀. Gbogbo nǹkan tí wọ́n mọ̀ mádìlé ní àfáà tó pilẹ̀ ni ẹ náwó balaga sọ́rfù mantik arud ohun markazi sí ni wọ́n lò. Madu ti Ìbàdàn yẹn. Bẹ́ẹ̀ ni ní ohun Madu ni ohun markazi ni wọ́n lò ní Madu. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Bóyá ẹni kò mọ̀ àbí kí kí lórúkọ ẹ̀ Zabadi Saudi ó ti di nǹkan tí ó yẹ kó mọ̀. Àwọn ọmọ kí o Sheikh Adamu ní àfà níbẹ̀ ohun markazi ni wọ́n lò. Bẹ́ẹ̀ ni ó súnmọ́ kó jẹ́ pé yúnífọ́ọ̀mù náà. Mi ò tẹ̀ lè sọ ti uniform. Ẹ má jẹ́ àlọ́ uniform yẹn. Uniform èèyàn lè ní uniform fọ́mọ tó bá wùn tó bá bálẹ̀ ẹ̀bẹ̀ mu. Àmọ́ àwọn nǹkan tó jẹ́ àsàsíyà òun là ń sọ yìí, òun la fẹ́ lò. So now Sheikh Abdulgani Sheikh Abdulgani yẹn òun ló ń ṣètò ètò ìdánwò markazi ni wọ́n ti ń sẹ̀tẹ̀ tán gbé lọ síbẹ̀ nínú Agége ń bí. Bẹ́ẹ̀ ni markazi náà ti ń sẹ̀tẹ̀ òun ló ń ṣe ìṣiraf lórí manhaji torí manhaji markazi yẹn ni wọ́n ń lò. Tọ́rọ àmà markazi bí náà ní kọ́ wọn bẹ́. Bóyá ẹni tó lọ Saudi kò yé ayé yẹn jẹ́ kí wọ́n láyé. University Ìbàdàn UI University College ló kọ́kọ́ wà London University ní London. Nígbà tó wà ní University College yẹn gbogbo ìdánwò tí wọ́n bá fẹ́ ṣe jáde University College ni wọ́n sẹ́tì ẹ̀ àwọn èèyàn wọ́n fi ṣọwọ́ sí wọn láti London. Ìwé wọn wọ́n ṣe marking script yẹn àwọn èèyàn náà wọ́n ṣe University London ní London yẹn àwọn ni wọ́n rányàn wá wọ́n ṣe ìṣiraf external invigilator. Bẹ́ẹ̀ ni bóyá nítorí pé kò lọ University Nigeria kò mọ̀ mọ́ ṣe ń ṣe. So now ẹ̀rí pọ́nù ẹ̀jì ẹni tó fẹ́ pàtàn sẹ́ màlúmọ́tì mélòó wo ló ní lára. Mo lọ lẹ lárúbáwá mo ń sọ lárúbáwá kọ́. Bẹ́ẹ̀ni torí kéèsì tó wà lẹ́yìn ó yàtọ̀ sí náwó àti sọ́rífù. So kò wá mú wáyé pé bọ́n ṣe ń ṣe rè bọ́n ṣe ń ṣe rè bọ́n ṣe ń ṣe rè. So tó bá ti rí mú wá gbàgbé ẹ̀. Ẹlẹ́ máa ń lọ bẹ bàbá Madu wò. Àmọ́ máa ń lọ kí wọn ni so ìyẹn. Ó jẹ́ sí pé ọ̀rọ̀ tárákùnrin yẹn sọ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò mọ̀ nǹkan kan ní. Kò mọ̀ nǹkan kan. Èmi tó fẹ́ pè lọ́mọ kékeré yìí mo gbọ́n jù lọ. Èmi tó fẹ́ pè lọ́mọ kékeré yìí mo mọ̀ nǹkan tó tọ́ jù lọ.
àrọ́bá ni bàbá àtàn. So kọ́lọ́n di arí pẹ́sà ìjà rí nínú àwọn ọmọ tí wọ́n jáde ń bẹ̀ wọn gan tó yẹ pé MARKAZ ló kọ ṣáádà fún wọn. o tó fẹ́ fà mí padà sẹ́yìn nù tọrọ wájú àtòwájú láàmà lọ ó tì mí síwájú nù ó tì mí síwájú nù. First set tí mo sọ yìí wípé wọ́n ń gbédánwò wọn wá láti MARKAZ wọ́n sì máàkì ẹ̀ láti MARKAZ kó tó di pé wọ́n ní máàkì ẹ̀ ní MARKAZ mọ́ tán bá ṣe bẹ́ẹ̀ wọ́n ó ṣe tálítà ìdájí ni wọ́n ń kọ́ wọn dé ní Ìbàdàn bẹ́ẹ̀ ni wọ́n wá kó wọn kán wá parí ìdádí ní MARKAZ kan wá parí ìdádí ní MARKAZ lágége ń bí lágége. akramakumullah. Tí wọ́n bá fẹ́ sọ àkọ́ ìkìní wọ́n lè má sọ fáwọn wọ́n lè má sọ. èmi tí ẹ ti rí ọkùnrin kan sà níjọ́ tá wà ń lè kéhùn bí ni ẹ̀yin náà lè pè wá ní òṣùgbọ́n Sheikh ń bí fúnra rẹ̀ báyìí ló sọ pé ọmọ MARKAZ lòun ní pé ibi lòun ti jáde níjọ́ ni tí wọ́n sọ̀rọ̀ níjọ́ ni tí wọ́n sọ̀rọ̀ kò fẹ́ sọ mọ́ kò kárẹ̀ kọ́ ọmọ MARKAZ mọ́ ó dẹ̀ ti gbàgbé pé èmi sì ń wọ blue ngbà náà gẹ́gẹ́ bí student nínú MARKAZ tó ń wí lórí mi náà sọ̀n bí. àfilẹ̀ so èyí tó fi jẹ́rìí gbogbo èèyàn ló ń gbọ́ èmi náà dákẹ́ lórí ẹ̀. nínú àwọn tó ka tálítà lọ́hùn tí wọ́n ń wọ tálítà ń bí parí. kódà kí n tún fi jáde ṣàpèjúwe kí n fi rinlẹ̀ tálítà tí tán ti ń kúrò yẹn tán wá ń ṣe rábíà ń bí kò ṣe pé wọ́n kàn wá wọ́n kàn ṣe oṣù kọ́ wọ́n ṣe ọdún kan. ṣe aṣọ tán lúwọ̀ lọ́hùn yẹn náà lọ́wọ́n bí. rárá yóò wọ blue tí. bẹ́ẹ̀ ni yóò sì jókòó ìdánwò ń bí. akramakumullah. bẹ́ẹ̀ ni akramakumullah. inú àwọn tó ṣe yẹn àwọn tó ti kú mi ń fẹ́ sọ ẹni tó kù nẹ̀ tó ń parọ́ yìí àmọ́ kí n má pèjúwe wá lára àwọn méjì wọ́n ti ṣaláìsí. Sheikh Abdurrauf rẹpẹtẹ radiyallahu ta'ala anhu. Sheikh Mustapha Abdurrauf rẹpẹtẹ ìyàwó tó fẹ́ sílé tó bímọ fún MARKAZ bí ló ti rí. Allahu akbar. bẹ́ẹ̀ni rárá kò dẹ́ ṣe kó wá sí áfílà ń bí wọ́n jọ ń jẹ́ student. àwọn jọ ń jẹ́ student ni. tọ́rọ wọ́n lè ní bóyá wá sáfílà ló pàdé. rárá áfílà kan ló máa pàdé ẹ̀ ó sì bímọ fún. Allahu akbar. àti rí náà múzájì kan. bẹ́ẹ̀ni Sheikh almarhum Mustapha Abdurrauf rẹpẹtẹ. fàkísà lábálíkà. akramakumullah. so èyí tó sì wà láyé tí ń parọ́ ká filẹ̀. ọ̀wù àní gbangba lèmi tí ń sọ yìí kó ṣe fídíò kó ní pé gbogbo tí mo wí yìí ó irọ́ ni màá tún kó mi jáde fún. àbí kó sọ pé òun ò wọ blue MARKAZ rí. ọ̀wù àní. akramakumullah. in tó wá ṣẹlẹ̀ ní pé Sheikh Abdulgani Salahuddin ó wá di àsìkò tó yẹ kó examination wá àti kíní kò wá bàbá ní Gani kí ló ṣe Gani tí ó wá nǹkan kan ṣẹlẹ̀ ni
wọ́n wá ní ok wọ́n wá dákẹ́. òun náà sì ti rí pé kíní yẹn ti máa di kíní, òun náà wá ẹni tí Mustapha Sheikh Hussein Dohak Hamza Dohak so ọmọ Kirun lòun wọ́n mọ̀ra wọn ó dẹ̀ jọ MARKAZ wọ́n mọ̀ra wọn do wọn yìí ṣe mate àmọ́ mọ̀ra wọn. òun ló wá ní pé kí Sheikh Hamza Dohak yẹn kó wá lọ bá òun bẹ bàbá. ìyẹn Sheikh Abdulgani Salahuddin. bẹ́ẹ̀ni kó wá bá òun bẹ bàbá. bàbá á ní pé Hamza Dohak kí ló lóun ṣe kó sọ nǹkan tí àbí kò ṣẹ̀ náà ni kó sọ nǹkan tó ń ṣe ló wá sọ nǹkan tó ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ngbà tó sọ ni bàbá ní ọ̀yá ìwọ náà dá ìwọ tó wá bá bẹ̀bẹ̀ ṣẹ́bẹ̀ ló ń kàn àlọ́ ni Sheikh Hamza Dohak wà ní ó bu ó tán àbí kí là ń pè kò búkù tó bá búkù ó tún sàn ó bù tán pátápátá ni nǹkan tó ṣe iṣẹ́ bàbá ní kan gbẹ̀bẹ̀ bàbá ní tí ń bá gba ẹ̀bẹ̀ kó wá ṣoṣù mẹ́fà padà ní MARKAZ. Allah. ìyẹn ni ó tán rẹ̀ oṣù mẹ́fà yẹn oṣù kan ló ṣe bàbá bá fi ní àwọn yọ̀ǹda ẹ̀. Allahu Akbar. ìyẹn ni tàwátúrù àlàkọ́ọ̀tì tó ń wí bó bá lè sọ mọ́ bẹ́ẹ̀ sọ yìí. Allahu Akbar. Akramakum Allah. Akramakum Allah. èyí tó bá fẹ́ ká bẹ́ fọ́ sí wẹ́ àáfọ́ sí wẹ́wẹ́. kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà àti bàbá Mọ̀lánà Sheikh Adam àti bàbá Nimad kọlọ̀n kó bá wa kí àwọn méjèèjì. Bismillahi kana mudirul markaz akáṣọ lórí irọ́ àlékún àlàáfíà àlékún jẹ́rí ọ̀tá Ọlọ́run ní gbọ́rọ̀ lẹ́nu yín barkola nabi wa Muhammad laqad ja'akum li'ila wa laqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahri ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة